lágídí ẹ fi mílẹ̀ ó gbọ́ àníkó stop jà ẹ̀ àníkó yé jà mọ́ ẹ̀yin náà yé jà mọ́ ẹ̀yin náà fẹ́ràn jọ̀gbọ́n ẹ̀yin ló pè mí èmi ò jà mọ́ sí. òṣùpá ò jà mọ́ báyìí. ẹgbẹ́ ọmọ àdúgbò èmi ò jà mọ́ mi ò kìnnìkan nígbà tí èmi náà àwọn náà máa ń fún mi pé yé jà mọ́ ẹ̀gbọ́n mi ẹ̀yin náà yé jà mọ́ ẹ̀yin náà jà. ẹ ń sọ̀rọ̀ pa àwọn olórin Islam kò sí olórin Islam òṣìnà ń ṣe kò sí tó ń jó olórin Islam gbogbo àwọn tó náà wọn kọrin Islam òṣì ni gbogbo wọn ṣe. ṣé nísìnyí àbí tẹ́lẹ̀. tí pẹ́ àná òṣìnà ń ṣe. tẹ́lẹ̀ wo lẹ́fẹ̀ẹ́ sọ láyé ànábì tí wọ́n kọrin wọ́n lù sí lójú ayé ànábì. bọ́sà eléyìí kọ́ tọ́lá lè bá dìrú aláì náà mísẹ́ olùbádìrí lójú ayé ànábì. sallallahu alaihi wasallam wọn lọ fi kí ànábì káàbọ̀ ní Mẹdínà ní àbí wọ́n tẹ̀lé wọ́n lùlù tọ́lá wọ́n jó ok ṣẹ́rí story yẹn invent kẹ́ ntọ́rọ ṣẹlẹ̀ ńjọ́ yẹn gbọ̀ngàn ntọ́rọ ṣẹlẹ̀ ńjọ́ yẹn wọ́n mú ni. ihun ni wọ́n mú ni. àtòrin tán àti gbogbo ẹ̀. wọ́n mú ni. confam ni o. ó lè bá a suit purpose tí wọ́n lè ní àbí. kó lè dùn nìkìní ẹ wá ní sùúrù. tẹ bá wa sọ pé wọ́n fi jó pàdé ànábì. sallallahu alaihi wasallam. wọ́n fi lù pàdé ànábì. sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ láìpẹ́ lẹ́yìn tí gbogbo ayé ń gbọ́. bẹ́ẹ̀ni àìbẹ́ẹ̀kọ́ ni. àwọn ẹni kan ti jẹ́ ìdílé pẹ̀lú ẹbí wọn bí. ẹ lọ tẹ bá lọ fi ó yẹ kí n ti gbé sọ́dọ̀ wa láti pẹ́tipẹ́. tẹ bá sọ pé wọ́n fi jó pàdé ànábì wọ́n fi lù pàdé ànábì ṣé jó nìkan lọ fi pàdé ànábì ṣé lù nìkan lọ fi pàdé ànábì wọ́n fi gbó pàdé ànábì wọ́n fi ọtí pàdé ànábì àwọn onítẹ́tẹ́ wá pàdé ànábì oníṣìnà wá pàdé ànábì olóògógóró wá pàdé ànábì. sallallahu alaihi wasallam. níjọ́ yẹn wọ́n yóò délé ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wá ní pé kí mẹ́rin wá. bẹ́ẹ̀ kò sí gbóngbà náà. ẹni kí mẹ́rin wá kò sí gbó bá ẹni sùn ẹni kò sí gbó ṣé kò sí gbó kò sí ewé ok ewé wọ́n ṣe invent ewé igbó ni ewé igbó ti délé ayé káwọn tó délé ayé igbó ti wù ti pẹ́ igbó ti wù sílẹ̀ àgbàtàwọn èèyàn délé àwọn ilé ìrọ́pọ̀ ìgbójá máa mú ewé ọ̀pẹ mu ó ti wà nílé ayé ti pẹ́ abaláyé ni tagbóró ṣáájú wa délé ayé tagbóró yes gbogbo nǹkan ṣáájú wa délé ayé àwọn aládé last gbogbo ẹ̀jẹ̀ gbogbo tọ́lọ́hún dá àwọn èèyàn aládé last ok níjọ́ tọ́lọ́ pàdé ànábì yẹn sallallahu alaihi wasallam. ìbéèrè tí máa bèèrè lọ́wọ́ àwọn tó ń ṣe pé wọ́n fi jó pàdé ànábì wọ́n fi lù pàdé ànábì ṣé níjọ́ yẹn tọ́lọ́ pàdé ànábì ṣé wọ́n mutí ṣé àyà Kùránì ti sọ ó ti stop wọn kọ́ máa mutí àyà Kùránì ò ti sọ pé kọ́ máa mutí kò tí ì ní kọ́ máa mú gbó kò ní kọ́ máa ta tẹ́tẹ́ ẹ tó ṣe ṣìnà kó máa kárí ọ̀ nígbà ẹ̀ kò tí ì sọ àwọn àyà Kùránì tọ́lọ́ ti sọ pé ẹ má ṣe lé mọ́ ẹ má ṣe lé mọ́ ẹ má ṣe lé mọ́ kò tí ì délẹ̀ náà so tẹ̀bá wá ló ní gbó tó wá pàdé àwọn ọgbẹ́ yàrá fúlà rẹ̀ ó bàbá bá ti mọ̀ ààrẹ ni wà á nírí kan ọ̀rọ̀ ní mọ̀ àwọn tó ti ṣá àbálá ní wà ní àwọn alọ́lé ilé mi ló wá sùn léèdì tó ti ṣáyó tó fọ́ ọkọ̀ lọ́rùn ṣé rọ ni sọ fún mi pé kò síjọ́ yẹn orí ẹ̀ ò pé inú dúdú ló mórí yàrá sáwọn táwọn tí mo ti yó wọn lọ bá lọ pé yàrá sùn lálẹ́ aládìmọ̀ dáa máa lọ àdọ̀ mi ló wá wà lálẹ́ yìí ó bá sùn àbá wọn pé ilé ìtì bàbá tí mo wá ilé ìtì wà ọ̀rẹ́ tó ti wà pa ó ti mú tí ó àrípa mi ò yóde láàmú pé ẹ má lọ sùn lọ́rọ̀ mi bàbá tí mo ọ̀dọ̀ mi lẹ́ bá sùn lálẹ́ ṣáyà Kùránì ni kó má mutí gbà yìí. mo ti sọ wọn kalẹ̀. ọlọ́run ò tí ì sọ pé kó má mutí náà kò ní kó má mutí àwọn tó ta tẹ́tẹ́ tó bá jẹ́ pé dáìsì wà láyé pẹ̀ wọ́n máa da dáìsì lọ́wọ́ òun da aṣojú bẹ́ẹ̀ ní àtòdé. àwọn dá tiẹ̀ mọ̀. tó ń da dáìsì àwọn tó ń ta káàdì àwọn ta káàdì àwọn tó ta lúdò níjọ́ yẹn tó máa dúró dé tó ní wọn máa fi pa òun rẹ ṣé rọ ni mo pa ni àwọn tó ń ta dáìsì lọ́wọ́ ń bẹ̀ àwọn tó ń ta lúdò wọ́n ta lúdò àwọn tó ń ta ayò ọmọ tayò lọ́wọ́ tó máa fi máa kíkù wọ́n máa fi wind away time pé àwọn retí òun dà tí wọ́n tó ti fẹ́ dé ní ìgbólówà. Rọ̀ṣúlù ń bọ̀. ó ń bọ̀ àwọn tó ta tẹ́tẹ́ lọ́wọ́. sọ̀tọ̀ bá lùlù ń jọ yẹn àsìkò jáàyè náà ni. torí pé ń jọ tí àyà Kùránì sọ̀kalẹ̀ pé kó má mú ọtí mọ́ àgbàrá ọtí ń ṣàn ní gbòòrò Mọ̀dínà bẹ́ẹ̀ ni pé ó jò rọ̀ tọ́lọ́run sọ pé kan stop nǹkan mẹ́rin lọ́lọ́run ló abolish ìjọ yẹn tó stop pé kọ́ máa ṣe. kíni àti kíni. ọlọ́run sọ nínú Kùránì Kẹ́rímù pé ọlọ́run ní yá ayúwa lẹ́sìn náà mọ̀ nù innamal khamru wal maisir wal ansabu
wal asilamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. Ọlọ́run ní yá àyíwá lẹ́sìn náà mọ̀nù òun pẹ̀lú onígbàgbọ́ òdodo ní ìgbà yẹn ní Mọ̀dínà ló ti sọ̀kalẹ̀ o nígbà táyà yẹn fẹ́ sọ̀kalẹ̀ wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ ànábì ó ti ń yé wọn ọpọlọ wọn ti sọ̀kalẹ̀ wọ́n ti gbọ́ yé wọ́n ti ibù gan wọ́n mutí kírun gbà ẹ̀ gbàtà lọ́bí ọmọdé. o ti di mùsùlùmí gbà náà lọ́wọ́. wọ́n ti di mùsùlùmí gbàtà lọ́bí ọmọdé àwọn tó ti gbà sílámù ti gbà sílámù wọ́n ti gbà fún wọ́n ti ń tẹ̀lé wọ́n dẹ̀ mutí wọ́n dẹ̀ ń kírun wọ́n ń tẹ̀lé àrọ́bí lọ wọ́n ń ṣe lọ ọlọ́run ẹ̀ tí ṣetán àti káńsù kìíní yẹn nígbà tó ọlọ́run ṣetán àti káńsù ẹ̀ ló wá sọ pé yá àyíwá lẹ́sìn àmọ́nú innamal khamru any kind of intoxicant kò ń ṣe ọtí nìkan o gbogbo tó bá ń ṣáàkì dàsúmì pàtí mu gbó nígbà yẹn dàsúmì pàtí mu cocaine dàsúmì pàtí fi ṣaranga sí mu dàsúmì pàtí mu gum gbogbo tó bá ti ń ṣáàkì ó wá bọ́ sọ kìíní yẹn intoxicant ọlọ́run sọ yẹn ó bẹ̀rẹ̀ sí ẹlẹ́sìn tá a mú nísìn ó bá wù. àti mọ̀tẹ́ẹ̀. bóyá mọ̀ẹ́lì ni àìgbogbo ọmọ tó ń mu tó ń ṣáàkì ń sìn ó bá gbogbo ẹ̀ ó bá wí. ẹ̀tíkẹ́tì gbogbo tó ń ṣe tí ò da ó bá wí ń sìn. àtọ́ akọni lónìí kí a ní mẹ́sìgì. mo ń bọ̀ mo yìí ń bọ̀ ọlọ́run wá ní yá àyíwá lẹ́sìn náà mọ́ innamal khamru any kind of intoxicant. ẹ pé ọlọ́run ti dárúkọ gbogbo tó bá ti ń ṣáàkì ọlọ́run ní wàlúwẹ̀ zero tẹ́tẹ́ títa dàsú wọn ta tẹ́tẹ́ lójú ayé àrọ́bì wọ́n ta báyìí wọ́n pa tẹ́tẹ́ lójú ayé àrọ́bì wọ́n ta tẹ́tẹ́ wàlẹ̀ ansọ́bù kọ́ máa lọ yẹ ẹṣẹ́ wò. yẹn wò. wàlẹ̀ àsìlámù ká máa ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àfa ọlọ́wọ́ ni rígísùn min amali shaitan gbogbo tó ń kà lẹ́yìn gbogbo ẹ̀ lápapọ̀ o àwọn àfáà tó ń yẹ sẹ́wọ̀n náà ń gbọ́ o àwọn yẹn káfáró pín nǹkan lára ànábì lára òun sọ bẹ́ẹ̀ ọlọ́run gbòònú àfáà onírúurú ẹlẹ́bọ ọlọ́run sọ pé ìmà fọ́sùn tẹ̀là lọ́lọ́run sọ ìmà àwòsùn sọ̀kan ò bá fi tẹ̀sùbá àwòwò ò bá mú Kùránì kó wá fi kọ́kọ́ sí kó máa ṣe bẹ́ẹ̀ kó máa yí lọ ò bá gbogbo ways tẹ bá léwu gbogbo ọlọ́run sọ̀rọ̀ in highest level fún wa ni pé gbogbo ọ̀nà tó bá léwu kó máa fi yẹsẹ́ wò lọ́lọ́run sọ fún ẹ ń bẹ̀ àfọwọ́nirọ́ olè ọlọ́run bá wa sọ̀rọ̀ pé gbogbo method tẹ bá léwu kó máa fi yẹsẹ́ wò lòun fi ń bá yín sọ̀rọ̀ in highest level lọ́lọ́run fi ń bá gbogbo wa sọ̀rọ̀ pé àti kó máa yẹsẹ́ wò gbogbo ọ̀nà àtàfà tó ń tẹ yẹpẹ. tí máa ṣaṣẹ́ kọ́ pé mo fa tẹ̀síwá àwọn lọ sùn ẹ tí máa ti pupa àbí máa rí funfun. àní ìyẹn ń kọ́ sà. irọ́ kò sí tó jọ pé ẹ máa yẹsẹ́ wò tẹ́bá ṣaṣẹ́ bá wò pé ẹ bí àwọn àwọn olórúkọ tó máa ń pè ní Islam. ìsìára yàtọ̀ ọ̀tọ̀ nìyẹn lànà bí tó wà ìyẹn yàtọ̀ ẹ̀rí pupa ẹ̀rí po lọ máa ṣàlàyé bọ́ yẹn ṣe ìsìára fún lọ́tọ̀ ni ok ọlọ́run wá sọ pé kẹ́ yẹsẹ́ wò kẹ́ máa ṣoògùn ẹwọ nǹkan mẹ́rin tọ́ àbí kẹ́ máa ṣe bọ́ ọlọ́wọ́ àkàn nǹkan mẹ́rin papọ̀ ká máa ta tẹ kí ọ̀ máa mutí kó máa ta tẹ́tẹ́ kó lọ yẹsẹ́ wò kó ṣẹ bọ ọlọ́ni rídí sùn gbogbo tó ń ká alẹ́ yomi àmọ́lì ṣàìtọ́n iṣẹ́ owó èṣù iṣẹ́ tẹ̀sù èṣù ló gbé lẹ̀ ọlọ́wọ́ ní fàjíṣà nìbú ẹ jìnnà sí la'allakum tuflihun kẹ́lẹ́ bá jèrè ìwọ àfa àbọ̀dà wá dìbọn kẹ̀ pé ọlọ́run kọ́ ló sọ ọ́nù Kùránì kò sáfà tó lè tó bẹ̀ wọ́n ti kún náà wọ́n fà ń ṣe léde kí la fẹ́ máa fi jẹun kí la fẹ́ máa fi jẹun ẹtikẹ́tì wọ́n máa fi jẹun wọn lọ́nà mi tó fi ń jẹun ju jágàdàgà ẹ̀ lọ tó àbá wa rẹ̀ ní sọ fún ọ pé nǹkan tó ń ṣe ó dá bẹ́ẹ̀ wọ́n fẹ́ balẹ̀ ayé jẹ ìbéèrè wọlé bèrè lọ. ọ̀rọ̀ àwọn olórin pé ní ìmọ̀ràn owó lẹ́fẹ́ fún wọn. wọ́n lè fún wọn torí ọ̀nà ọ̀la nípa olórin ní kọ́lé láwọn. ọ̀rọ̀ àwọn tó bẹ̀bẹ̀bẹ̀. wọ́n ṣe rẹpẹtẹ tọ́lọ́ sí ń gbà fún wọn pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ìkọ́nà àwọn olórin sọ ẹlẹ́nu jẹ́ mẹ́ta yìí ó ní ọ̀gá gbogbo àwọn olórin ẹni tẹ́ pé òun gbọ́ ó ní ọmọlẹ́yìn èṣù làwọn olórin. ìkọ́nà àwọn olórin hip hop yẹn ló sọ
kí lórúkọ bọ̀bọ̀ Nice. òun ló sọ ó ní ọ̀gá gbogbo àwọn olórí èṣù ni ṣàìtàn ọ̀nà òun lọ̀gá àwọn tó ń tẹ́ láti sọ nìyẹn Nice ló sọ o lè lọ wo fúnra ẹ tó ń kọ́ wọn lórin ni àbẹ́mi ló fi jẹ́ boss. tọ́lọ́hún ọba ṣe léèwọ̀ ló wà ń bẹ̀ ẹ máa wo àwọn obìnrin tó máa bọ́ pátá lẹ̀ ṣèdílé wa nípa ṣùgbọ́n ní ìsìlámù ní kí ló dé afa ìsìlámù kan máa gbọ́rin tí ò bá sí tí ó bá sì tún gbà á. ìjẹ́ kí ló dé ọlọ́gbọ́ sọ́nà ọ̀fẹ́ fún wa parí kí ló dé ọ̀rẹ́ fún wa lẹ̀ àmútí àtàtẹ́tẹ́ àṣeṣìnà àmọ́fẹ́ máa dára wa lára yá kí ayélujára ọ̀run sáré lọ kí wọ́n máa kọrin fún wa gbogbo àpá máa ṣe gbogbo ẹ̀ máa lọ ọlọ́run wo wàhálà ti pọ̀ jù ẹ pé àwọn ẹ̀kọ́ máa ṣe bẹ́ẹ̀ pé wọ́n máa pẹ́ ọlọ́run. wọ́n á tún níṣẹ́ yìí ní p ọlọ́run abẹ́ kí n gbọ́ yẹn. o ti fún wa pàdé náà ṣe pé ẹni náà ló bá wọ́n sáyé òun ti òṣèlè kí ló fi ń gbádùn ayé náà kí ló ṣe ẹ̀ jára ẹ̀ náà ó lè lọ́ fẹ́rẹ́ sínú bondage á ló máa pìtì náà wọ́n wèrè pìtì mi òpònú pìtì mi pé mi ò mutí mi ò tàtẹ́tẹ́ mi ò ṣe ṣìnà mi ò gbégún mi ò ṣẹyọ mi ò yé kí wọ́n fi enjoy ara ẹ̀ ọkọ̀ bọ́ọ̀lì láìpẹ́ ara ẹ̀ ló dé gbogbo ọkọ̀ èrò mi ò bọ́ọ̀lì láìpẹ́ mi ayé tí mò ń jẹ kó ẹni tó parúurú ariwo ẹ̀ kò jẹ lájẹ kò rí jẹ irun orí tí ẹ̀ lòun rò pé òun gbádùn tó bá ti mú wèrè tó mú ẹ̀ tán òun rò pé òun ìbílẹ̀ wọ́n bá kà mí lára gbàgbọ́ yẹ́sì mo gbogbo àwọn ariwo tí mò ń pa bísẹ̀sì mò ń ṣe ọtí mo ráyè sí i mo kọ́ kẹ́ wá ẹ lọ gbógunfe wa ká máa jọ gúfe ká máa jẹ gúfe sórí náà máa fi ṣe fàájì wa á lè máa mú júùsì á lè máa wo fíìmù mi jẹ́jẹ́ mi kí lọ́kọ̀ ẹ̀yin ṣayé náà nìyẹn. ayé tí ó pè mí bàjẹ́. ẹ lè máa ń gbádùn ẹ bẹ́ẹ̀ yẹn. kí ló kọ́ mi pẹ̀lú òṣì mi ò ráyè rárá òṣì bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ayé tèmi náà lápá àwọn tèmi osùkùnrin mu alájìjọ sùn mu àwọn tèmi. kò ń ṣe pé ẹ fẹ́ ṣe fàájì ẹ wá ní kó ya olórin kan wá ra sẹ́ẹ̀tì fún wa lóní sẹ́lẹ́sẹ́ kọrin fún wa wọn máa ṣe ní irọ́. ẹ bọ̀ ẹ fẹ́ràn àwàsáyìndé. ọ̀dà mi ni wọn. alájẹ wa ṣeré fún mi òṣùpá bọ̀ wọn lóṣùpá kọrin ọgbọ́n ẹ lè pòṣùpá. àná orin. ẹni tí orin. àná orin ìsìláàmù ní kọ́kọ́ gbogbo orin. bí káwọn afá àdéhùn kan lu bàdúrà kan máa ṣàṣíkiri. àyà Kùránì tako orin. àyà Kùránì Ọlọ́run sọ pé wàṣú ara ò yẹ tẹ̀lé òun húmùlì kọ̀ òun Ọlọ́run sọ pé àwọn akọrin o ẹni tó tẹ̀lé wọn òpònú mí ẹni tó ń gbọ́ wọn ọ̀dẹ̀ afọ́fúngbẹ́mu aláìníláàkáyọ̀ ọ̀dẹ̀ ló ń gbórin. bàbá. everybody gbogbo àwọn mùsùlùmí tó ń gbọ́ orin olóòtú ẹ̀ tó nífẹ̀ẹ́ orin tóbi tí bọ́dá mi wà sọ́yìn ní bá kí mi ó máa ń dùn. bọ́yẹ̀ kì í gbọ́ bọ́ọ̀lù ya ń ṣe. ẹ gbọ́ tí mò ń wí tí bọ́dá mi wà sọ́yìn ní tó bá kí mi ó máa dùn gan. tí wọ́n bá kì yín àbí tó bá ń kì yín. tó bá kí mi ó máa dùn gan. wọ́n ní sáré sí ìtura ọmọ dáadáa o. ọmọ dáadáa tó bá kí mi tí bá lọ sọ́dọ̀ wọn tó bá kí mi tí bá lọ sọ́dọ̀ wọn tí ibi náà fún gbogbo àwọn èèyàn sí pé àlejò kan wà irọ́ o ibi táwọn gómìnà máa ń jókòó sí ni máa ń jókòó sí àyè lọ́ba ló máa ń fi mí sí wọ́n fi mí sáyè ìdápọ̀ mi ro irọ́ o wọ́n máa fi mí sí special irọ́ ilé kọjá bẹ́ẹ̀. kọ̀sà ṣé dáwà náà ni ó fa gbogbo àjọṣepọ̀ yìí kò sẹ́ni tí ẹ fẹ́ rí tẹ́lẹ̀ rí Sunday Igboho Àṣàyìndé MC Olúọmọ gbogbo wọn láwọn ní ńlá nínú àwọn èèyàn ṣé dáwà yìí náà ni àbí ẹ ti mọ̀ wọ́n ní lẹ́bù mi tẹ́lẹ̀. èmi àtàwọn kan wà lórí lẹ́bù kan tẹ́lẹ̀ bàbá Mustapha ṣe go gbogbo. Mustapha àwọn ti mi láàdó àwọn àjọ dàgbà ládùúgbò. ẹ poli Kúnlé àjọ dàdúgbò mi. Kúnlé kọ̀nfàmù ní kí tó bímọ akíntẹ̀ tó àfáàkẹ́. Kúnlé poli. gbogbo àwọn àjọ wà láti lẹ̀ àjọ wà títí tàbí dàgbà. kíní kan tá a wá ń rìn sísà àwọn èèyàn lọ sí àwọn àpò yẹn láàmú fi ṣe lọ. àtúmù kan sí because ọ̀rọ̀ àwọn àti Sunday Igboho àwọn èèyàn ń pè àkílò pa àwọn kọ alison náà àtẹlẹbọ ẹlẹbọ nípa yẹn mọ Sunday Igboho fún kí ló pa yín. ẹ̀yẹ kakọ́ bèrè ilé ìlọ́ka tó wá sọ ti Sunday Igboho ní sílẹ̀ ní báyìí